tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín dédé lóko lọ́nà lẹ́yìn ìdí pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ọba kásán, etí tẹ fi ń gbọ́rọ̀ nídìí. Bákan náà, ojú tẹ fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ ìdùà. Ẹ wà nínú gbé sọnù bí òṣì bí ọmọ. Ọmọ Yorùbá tẹ́ ò bá gbàgbé wípé mo sọ nínú ọ̀rọ̀ mi tí mo ṣe kọjá wípé ìjọba bàbá Tinubu wọ́n ti fààyè gba dídá state police sílẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá gbàgbé. Now àwọn àgbààgbà Fulani ti ṣàràmọ̀jọ, wọ́n ti kick against it. Bẹ́ẹ̀ ni Fulani Northern Elders warn Tinubu against state police, tó túmọ̀ sí pé wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fún bàbá Tinubu pé lórí state police tó dá sílẹ̀. Ọ̀ni ṣe rí state police yìí kò sáǹfààní kan tó fẹ́ ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe wípé kó pa orílẹ̀-èdè Nàìjíríà lára ni. Èmi tí mo sọ fún yín pé àwọn aráabí yìí ṣe ló máa ń ṣe wọ́n bíi pé àwọn làwọn ń darí, kò sí ní táwọn bá sọ fún bàbá Tinubu ni ó gbọ́dọ̀ gbọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti mọ bàbá Tinubu wípé ọmọ olódòdó bàbá yarí ni o. Bàbá yarí mọ́ ọ lọ́wọ́ ni pé níbi ìṣe kò sí ohun tó jọ, mo ti ṣe náà. Bẹ́ẹ̀ ni ṣẹ́rí the Northern Progressive Elder Group wọ́n ti ṣe ìkìlọ̀kìlọ̀ fún ìjọba àpapọ̀ lórí dídá state police sílẹ̀. Wọ́n ṣe ìkìlọ̀ tó lágbára wípé ṣẹ́rí ń tẹ́ ẹ fẹ́ dálẹ̀ yìí kódà ó lè kó bá orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ká sọ wípé wọ́n máa ń láìkí kí nǹkan favour wọn ni. Tí ò bá favour wọn báyìí, ó máa kó bá orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n tó bá favour wọn kò ní kó bá orílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà ṣe ráà wìdé Fulani bàbá ọgbà gidi ó wà lórí wọn. Nítorí wípé tó bá jẹ́ nǹkan tí bàbá Tinubu dálẹ̀ sí ó máa favour wọn, wọn ò ní sọ pé ó máa kó bá orílẹ̀-èdè Nàìjíríà. Ta ló sọ èyí di mọ̀? Olórí ẹgbẹ́ wọn ni o, ìyẹn tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Yusuf Abubakar. Ó ti wá wípé acknowledge the country's rising security challenge. Ṣùgbọ́n a gbà pé ètò ààbò mọ́ ẹ̀ lórílẹ̀-èdè. Ṣùgbọ́n òun rọ bàbá Tinubu wípé ṣé ẹ rí state police tí ẹ fẹ́ dá sílẹ̀ pé kódà òun ni yóò ṣí ìwà ìbàjẹ́ kalẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní sí sọ bẹ́ẹ̀. Tó bá yẹ pé wọ́n ní ìlàjì ọmọ wọn tàbí kó sọ pé gbogbo state police àwọn ló máa mú wá, wọ́n ní sọ pé kò ní, wọ́n ní sọ pé ó máa kó bá orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá máa gbọ́ ó sọ ìdí mímọ̀. Today people celebrate or condemn attacks on community based on political affiliation. Abubakar ti sọ ó ní èyí tẹ́ fi create state police tó jẹ́ pé àwọn gómìnà wọ́n lè lò against ara wọn, which means instead of creating state police that governors will easily use against their rivals. Ó ní nítorí orílẹ̀-èdè nídìí ní justice, rule of law and fair application of security measures for everyone. Wọ́n ní nítorí kálukú táwọn ò pé orílẹ̀-èdè nílò òun ni wípé rule of law, wọn ò fẹ́ justice mọ́ torí pé justice ò dáa. Wọ́n ní ó máa kó bá àwọn orílẹ̀-èdè. Ṣẹ́rí the elders cited recently case in a state like Kebbi and Kaduna. Ó fi àpẹẹrẹ sí látàrí àwọn nǹkan tó ṣẹlẹ̀ bíi Kebbi àti Kaduna níbi tí federal police were allegedly misused to settle political score, stressing that state police control force could be even more vulnerable to abuse. Nígbà tí àwọn àjọ federal gan tí wọn ò rí kéèsì parí ńgbà yẹn, wọ́n ní àwọn state police títí wọn òun ló máa worst jù. Wọ́n ní títí wọn òun ló máa worst jù. Ní tó bá fi lè jẹ́ pé federal police gan wọ́n lò against opposition. Ẹ wo mo sọ pé ó yẹ kéèyàn lè imagine bí state police ṣe máa rí
tó máa worst ó wá ṣèkìlọ̀kìlọ̀ ó ní bàbá Tinubu ẹ dákun ó ní state police ò dá o state police ò dá ẹ wo ẹ̀yà rẹ̀ bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹja gbàtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan ni odidi èèyàn kan kó máa pẹ̀rọ òun ní northern elders an individual describes to himself the status of northern elders wọ́n ní tó bá sọ̀rọ̀ má sọ pé northern elders sọ̀rọ̀ pé nípa tiẹ̀ nìkan bẹ́ẹ̀ nìkan ni bàbá Tinubu gbọ́sọ̀hún ló dá state police lẹ̀ mo ṣúrọ̀ pé òun ló máa jẹ́ ojútùú sí gbogbo ṣége banza tí àwọn wèrè Fúlàní àti agbésùmọ̀mí ń dálẹ̀ ó tó gẹ́ èyí tí ẹ fi ẹ̀mí èèyàn ṣòfò ó ti tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn kan ní ṣẹ́rí they are agbésùmọ̀mí that go about killing people endlessly àbí pé ẹ múra o nítorí pé àwọn wèrè tó sọ̀rọ̀ yìí mo ṣúrọ̀ pé wọn ò fẹ́ kọ́ máa fi gagbága àbí wọn fẹ́ fi kọ́ máa fi gagbága ẹ wo ẹja gbọ́ ọkọ̀ tí ẹlòmíràn ti sọ ó ní northern elders ẹ tún dé abájọ pé kan ń ṣe balẹ̀ fún regional government ẹja tún gbọ́n tẹ́lẹ̀mí sọ ẹ̀kọ́ ní ó bá jẹ́ tòun òun láìkí ẹ̀ pé ṣé ẹ̀rí tán bá ṣe ó máa gbà kí I agree that if approved it will be used by governors to fight opposition but that came by checked by enhancing strong law onígbà tẹ́ bá ṣe òfin tó múlẹ̀ dóko dáadáa ṣé wàá rí state police wọn ló necessary o ṣùgbọ́n ẹ make sure pé ṣe proper check out kẹwọ́ ọpọlọ àwọn tẹ́ ẹ fẹ́ kó síbẹ̀ ẹ má gbàgbé pé àwọn Ìgbò náà ti ń yarí lórí state police nípínlẹ̀ Èkó pé àwọn ọmọ àwọn lọ́gbọ́dọ̀ mú 50% àyè nínú state police tẹ Èkó bẹ́ẹ̀ nìkan ni ẹ̀ẹ̀mélòó how many times the bad policies of this admin harm the nation ẹ̀ẹ̀mélòó lẹ ti ń fìyà jẹ ará ìlú now bàbá Tinubu wọ́n ní go and sanwó wọ́n ní sori please approve it for only the south forget about them wọ́n ní ṣẹ̀rá wa south wọ́n ní kó gbà láàyè lọ́dọ̀ tiwa àwa fẹ́ kó má wọlé nípa tàwọn yẹn wọn bá dẹ̀ bọ ojú ara wọn jẹ́ agungunlá ẹwọ ẹ̀yà mẹ́rin bàbá mi Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ́ wá lógún ẹ bá ń bó ẹ bó kó lọ fáfà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ tó yà wọ́n pé Yorùbá nation nìyẹn a máa bẹ bí ẹni bẹ iṣu ni àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ ẹ̀nà wò gbogbo ẹni tó wá láwọn ìdí nǹkan ọ̀hún máa láwọn ní débà God bless Yorùbá nation ó dàbọ̀.